Only Jesus TV. Mo kí gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ ojú tẹ́ fi wo kò ní fọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa tún mú tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù ẹ wò ẹ ní láti lọ wò fún wa yín bẹ́ẹ̀ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment láti bá wa like àti láti bá wa share ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ́hùn. ẹnìkan bí mi léèrè ó ní Agbala Gabriel ó ní ọjọ́ wo ni ọjọ́ ìsinmi fún ẹ̀dá láyé ẹni bí mi léèrè ó ní ọjọ́ wo ni ọjọ́ ìsinmi tí ẹ̀dá gan ní láyé. Ọjọ́ wo ni ọjọ́ ìsinmi tí ẹ̀dá ń retí láyé? Mo wá dá ẹni ẹ̀ lóhùn. Mo ní ọjọ́ tí èèyàn bá kú lèèyàn tó nísinmi. Ọjọ́ tí èèyàn bá tó kú tó dágbére fáyé tó sọ fún ayé pé ó dìgbò ṣe. Ọjọ́ yẹn ni ẹ̀dá tó nísinmi. A ti dá làálàá mọ́ ẹ̀dá. A ti dá fòófòó mọ́ ẹ̀dá. Human being is created with a lot of stress. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ìfòòró. Tó bá ṣe ń kúrò nù nǹkan ni wà tó máa bọ́ sínú ìkan. Now, wọ́n bí ọmọ tuntun. Wọ́n rán ọmọ yẹn lọ́wọ́, wọ́n fún lọ́yàn. Ọmọ kékeré wọ́n fún lọ́yàn, ó bẹ̀rẹ̀ sí ní rákòrò. Ó bẹ̀rẹ̀ sí ní rìn. Nígbà tó rìn ó wà nílé ìyá ẹ̀. Mọ́mí á pè é, délé lọ fọbọ́, lọ pọnmi, lọ tẹ́bẹ̀dì yẹn lọ fọṣọ. Wọ́n á ránṣẹ́. Ọmọ yẹn á máa sọ fún rẹ̀ pé ó fẹ́ tán tí n bá dàgbà. Tèmi náà bá ti wà ní school àbí tí má ti marry kò sì kìí ṣe pé máa ràn mí níṣẹ́ mọ́. Ibi gbà díẹ̀ ló kù. Ibi bẹ́ẹ̀ la wà. Ẹlòmíì ń kọ́ṣẹ́ lọ́wọ́. Ó ń sọ fún rẹ̀ pé nígbà tí n bá ṣe freedom tí n bá ti dá wà kò ní sí wàhálà mọ́. Ọ̀gá wàhálà ṣe bẹ̀rẹ̀ ni. Nígbà tó dòmìnira gan ló tó bẹ̀rẹ̀ gbígbé ayé. Ayé yìí ayé wàhálà ni. Ayé yìí ayé ìyọnu ni. Ọmọ yẹn wá ní bóun bá tó máa ti dàgbà tó máa ti kúrò lọ́dọ̀ ìyá òun máa bẹ̀rẹ̀ sí ní òmìnira. Òun ò ní rí wàhálà mọ́. Ọmọ yẹn wá dàgbà. Ó lọ sí school. Ó wá marry. Nígbà wá marry, ó jóbìnrin. Ó di pé òun ló bẹ̀rẹ̀ sí ní dáná ìtọ́pẹ́ ó jẹ́. Adáná ọ̀sán, adáná alẹ́. Kódà ó possible kò tún dáná òru torí àwọn ọkùnrin kan wà tẹ́bí máa ń pa wọ́n lóru. Bó bá ló ti gbénu freezer wà ṣáà wà microwave ẹ̀. Ó wá marry. Ó ń dáná, ó ń fọṣọ, ó ń tẹ́kẹ̀ ọkọ. Ó ti lè rẹ̀ ń gbà míì kí ọkọ ẹ̀ jí pé ó yá o jẹ́ ká ṣe ti bí ọkọ ẹ̀ àjí dídé. Ìdàmí ó lè ti rẹ̀ ó máa ní láti attend sí ní ìdọ́kọ ẹ̀. Ó lè jọ́kùnrin ó máa ní láti attend sí ní ìdáyà ẹ̀. Èyí tó jọ́kùnrin tó ní tóun bá ti dàgbà tóun bá ti marry òun ò ní rí wàhálà mọ́, òun ò ní stress mọ́. Nígbà tó dàgbà tó marry ó wá ṣẹ̀ṣẹ̀ di ọkùnrin tó ń bọ́ ilé ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ wá mọ nǹkan pè ní ayé torí yóò ronú bóun ó ṣe jẹun. Ìgbà tó wà lọ́dọ̀ ó ń gbowó díẹ̀díẹ̀ kò mọ̀ sí nǹkan kò rò sí nǹkan. Bẹ́ẹ̀ lọ́gán tó marry ó di pé ìrònú di méjì. Lọ́gán tó bímọ ìrònú di mẹ́ta, ẹni bí mẹ́ta, ẹni bí mẹ́rin, ẹni bí méjì. Iye ọmọ tó bí ní ìrònú ẹ̀. Ó máa dípò ó máa sanwó ilé.
mo wá ọjọ́ ìsinmi fún ẹ̀dá láyé mi ò rí àfi ọjọ́ ikú. Ojoojúmọ́ téèyàn ń jí lèèyàn ń jí ṣiṣẹ́. Every day you wake up to stress. You wake up to work. You wake up to strive hard. Béèyàn ṣe ń jí lójoojúmọ́, èèyàn ń jí sínú ìlà ìlò ayé, sínú wàhálà ayé. Èèyàn ń jí pé mo tuntun jí láàárọ̀ yìí. Ẹlòmíì ò tó bẹ́ẹ̀ kó má lọ ṣiṣẹ́ lójúmọ́. Kò ní rí nǹkan kan jẹ. Ẹ dẹ̀ wò, tẹ́ bá lẹ ní 1 million lọ́wọ́ tó lò ní lọ bí iṣẹ́ mọ́. Mo ní 1 million lọ́wọ́ mi ní lọ bí iṣẹ́ mọ́. 1 million rẹ fẹ́ tán. Ńgbò bá tán tí ebi bá bẹ̀rẹ̀ sí ní pa ọ́, fúnra ẹ̀ ló máa bọ́ta. Mi tí ì rí owó téèyàn lè ní lọ́wọ́ tó máa sọ pé ó dá o, owó yìí àfitẹ́pọ̀ ló ń print owó ló kù. Because each and every day ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó máa wù ọ́ láti ṣe. Aṣọ wù ọ́ láti rà, oúnjẹ kan wù ọ́ láti jẹ, nǹkan kan wù ọ́ láti inú ọkàn rẹ láti rà. Because bá a ṣe dá ènìyàn nìyẹn, ènìyàn máa ń want, human being needs, a máa ń need nǹkan every day. Nǹkan ò kí ń tó ẹ̀dá èèyàn. Nǹkan ò kí ń tó ẹ̀dá èèyàn. Tó bá wo bàtà rẹ̀ á ní mo tuntun ní bàtà á rà. Kò sí lóṣù kan mo rí àwọn èèyàn kan tó pé every week nǹkan máa ń kún nǹkan tán bá ní. Nǹkan máa ń kún nǹkan tán bá ní. Kí ló tí mò ń sọ ni pé mo wá ọjọ́ ìsinmi mi ò rí fún ẹ̀dá láyé. Mo wá ọjọ́ ìsinmi fún ẹ̀dá ọmọ Ádámọ̀. Ikú nìkan ló mú ìsinmi fún ẹ̀dá. Abájọ tí Bíbélì fi sọ ní Genesis 3. Ìgbà tọ́lọ́run ń bá Ádámù sọ̀rọ̀, nígbà tí Ádámù àti Éfà tí wọ́n ṣẹ̀, tọ́lọ́run wá ń gégùn fún wọn. Genesis 3 verse 17. Genesis 3:17. Olúwa sì wí fún Ádámù pé, bá ń wò. Genesis 3:17. Ó sì wí fún Ádámù pé. Olúwa wí fún Ádámù pé. Nítorí tí ìwọ gba ohùn aya rẹ gbọ́. Torí pé o gba ohùn aya rẹ gbọ́. Tí ìwọ sì jẹ nínú èso igi. Torí pé o jẹ nínú èso igi náà. Nínú èyí tí mo ti pàṣẹ fún ọ. Tí mo ti ní ẹ má jẹ. Ìwọ kò gbọdọ̀ jẹ. Yes. A fi ilẹ̀ bú nítorí rẹ. We curse the land because a fi ilẹ̀ bú nítorí rẹ. Ní ìpọ́njú ni ìwọ ó máa jẹ nínú rẹ̀. Abájọ ó sọ fún Ádámù pé Ádámù nínú stress, nínú wàhálà, nínú ìlà ìlò, nínú ògùn ló ti Ádámù inú ògùn ló ti máa jẹ. And that is why tó bá ti jí láàárọ̀ o gbọ́dọ̀ wàá ṣiṣẹ́ ọ̀gá, wàá ṣiṣẹ́ kó tó jẹ. Ẹlẹ́gbẹ̀wé Tẹsalóníkà ni ó ní òfin la fi fún yín pé ẹni tí ò bá ti ṣiṣẹ́ má jẹ́ ó jẹun. So ọ̀gá ẹ máa gbọ́ ẹnìkan ní dádì ṣebí èmi máa ń ṣiṣẹ́ ńlẹ̀ ilé lè wọ́n máa ń pè ní work from home. Ẹ̀yin tẹ́ máa ń ṣe láti ilé working from home, bóyá ní laptop bóyá ní design kan. Ìjọjá mọ̀ pé laptop tó gbé sẹ́sẹ̀ yẹn gan tó gbé orí tébù tó ń tẹ yẹn bàbá stress ni. Ìgbà míì èèyàn á wo kíní yẹn títí. Ẹni tí a máa ń tẹ nǹkan tẹ bá wo laptop yẹn títí tẹjú mọ́ in the next 1-2 hours tẹ bá gbójú kúrò ojú yín lè máa ṣomi. Ẹ lè bọ́ta kẹ́ mọ́ ìran clearly. Ọ̀pọ̀lọpọ̀ máa ń padà lo glasses. Ìka máa ro wọ́n ṣé bẹ́ẹ̀ ni. Ìka máa ro wọ́n kò iṣẹ́ ẹ̀kan ò easy. No work is easy. Àwọn kan fara ṣe, àwọn kan fi brain wọn ṣe. Like they work from their own wisdom. Wọ́n sọ brain kalẹ̀ bó ní ẹgbẹ́ ṣe ní táìmù yẹn kò sí tán lérò. Òun ló máa ń fà á tẹ́lómi máa ń padà ní skọ́nskọ́. Tó bá yẹ pé tó bá ń rò, tó bá ti ń báyàn rò nǹkan, tí nǹkan bá ti pọ̀ jù. Ẹ lọ́wọ́ àwọn tó máa ń mọ nǹkan lámọ̀ jù. Kí ni ẹ̀ máa ń padà affect wọn? Àwọn tó bá máa ń sáré tó máa ń rò nǹkan lárò jù. Ó máa ń padà mí pray lálẹ́ o bó fẹ́ bá yín sọ̀rọ̀ ni pé kò sí ọjọ́ ìsinmi. Mo wá ọjọ́ ìsinmi mi ò rí àfọjọ́ ikú. Okay, ẹni ẹ bímọ tán ó ní ẹ wò táwọn ọmọ mi bá ti dàgbà stress mi á tán. Ó wá ń tọ́ àwọn ọmọ yẹn
ó ń tọ́ àwọn ọmọ yẹn, ó ń tọ́ àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn fi dàgbà. Àwọn ọmọ wa wẹ́ẹ̀dì tán, òun ti kọ́lé, wọn àti ìyàwó ẹ̀ ti kọ́lé. Àwọn ọmọ wa dàgbà, wọ́n wẹ́ẹ̀dì tán, wọ́n bímọ àbí wọ́n ti bímọ. Stress àkọ́kọ́ ni pé ọmọ mi wà nílé ọkọ kò tí bímọ. A máa ṣe wàhálà yẹn káàkiri. Ọmọ mi ò tí bímọ, ẹlòmíì ọmọ ò rí ilé ọkọ gbé. Ẹlòmíì sì ń jagun tara ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Kò sí ìsinmi àfi ọjọ́ ikú. Kò sí ìgbà ìsinmi, kò sí pé ọjọ́ báyìí ó dá oṣù báyìí èmi náà tiẹ̀ fẹ́ sinmi. Bẹ́ẹ̀ bá lóhùn sinmi, ó tún ń ṣiṣẹ́ nínú ìsinmi. When you say you are resting, you are working in rest. Ó tún ń ṣiṣẹ́ nínú bó ṣe lóhùn sinmi, ó tún ń ṣiṣẹ́. Òun ló fà á tí arúgbó mi ò fi lè gbọ́dọ̀ ọmọ ẹ̀. Arúgbó mi ò lè gbọ́dọ̀ ọmọ ẹ̀. Ohun tán ti kọ́ ni pé èèyàn nípa ogún èèyàn lèyàn máa jẹ. Arúgbó kì í fẹ́ jókòó kalẹ̀. Kìíní yẹn ti wà lára láti kékeré. So tí arúgbó bá ti jáde pé wo ẹ fi mílẹ̀ jẹ́ ń lọ, ẹ jẹ́ ń rìn, ààrẹ ò ní yá. Tẹ́ bá notice arúgbó mi tó máa ń rìn káàkiri, wọn kì í tètè kú bí arúgbó mi tí wọ́n dé mọ́nú ilé. Taiwo dollars, are you sure you're hungry? Are you sure? If you're talking sure lóòótọ́, I will send you 5,000 now. If you are sure, Taiwo dollars. Ṣé dọ́là lẹ ń jẹ? Ẹ̀yin tẹ́ ń jẹ dọ́là. Tó wá lé bí ń pa ọ́. Dìbò dọ́là lẹ ń jẹ. Ẹjọ́ ibi pa mí. Taiwo dollars. Olówó lẹ́yìn tó wá ń jẹ dollars. Hallelujah. Hallelujah. Arúgbó mi tó bá máa ń rìn káàkiri abúlé. Ẹ mọ̀ gbọ́, ìyá àgbà ńkọ́ àlàáfíà náà wà. Ìyá àgbà ńkọ́ wọ́n ti lóko. Ìyá àgbà ńkọ́ wọ́n ti lọ sàlẹ̀ odò. Ìyá àgbà ńkọ́ wọ́n ti lọ Ìyìnkùnlé. Ìyá àgbà ńkọ́ wọ́n ti lọ sọ́jà. Ara wọn máa ń ṣe kébé. Ìyá àgbà ńkọ́ wọ́n lọ ṣẹ́gi. Tẹ́ bá wo púpọ̀ nínú wọn kì í tètè kú. Wọn kì í tètè kú bí ẹni tí wọ́n dé mọ́nú ilé, bí ẹni tán dé mọ́nú ilé. Mo ti kẹ́kọ̀ọ́ yẹn lára àwọn ìyá wa. Stress ti mọ́ wọn lára. Ẹ lajú, kò sí ọjọ́ ìsinmi. Mo wá ọjọ́ ìsinmi fún ẹ pé ìdáwó gan lẹ̀dá tó fẹ́ ní ìsinmi. Ẹ jẹ́ n bi mọ́mì tó ń wò mí ìlérè. Ìjẹ́ ẹ ní ìsinmi? Do you have rest? Ìjẹ́ ẹ ní ìsinmi? Ẹ wá gbọ́ o, béèyàn bá tún wá kú náà. Téèyàn bá tún wá kú náà. Tán dá iyẹ̀pẹ̀ bòyàn lórí. Téèyàn kú láyé yìí. Téèyàn wá sọ pé òun fẹ́ lọ sinmi lọ́run. Ìyẹn tí ṣe ọwọ́ rẹ̀ bá mọ́ nígbà tó wà láyé. Òní ó ní ìsinmi ní ọ̀run. Now kò sí ìsinmi láyé. Stress ló wà nínú ayé, kò sí ìsinmi. Kò sí. Bó wà lọ́dọ̀ ẹnìkan, stress ni. Bó wà lọ́dọ̀ ààrẹ, stress ni. Bó wà lọ́dọ̀ ẹnìkan, ẹni yóò mọ̀ rò pé ẹni ìmọ̀ gbọ́dọ̀ jẹun. Bó wà ní kí lè fẹ́ jẹ. Téèyàn bá ti wá lọ́dọ̀ ààrẹ èèyàn, ó ti di pé ìwọ ló mọ̀ rò fún rẹ pé kí ni màá jẹ. Táyé pé wọ́n sì máa ń fẹ́ ní ẹ lóúnjẹ tẹ́lẹ̀ ní fún rẹ̀ ní ọmọ fún rẹ̀ lóúnjẹ. Stress ní ayé. Béèyàn bá tún wá kú tán nínú ayé yìí, béèyàn dágbére fún ayé yìí. Béèyàn bá tún wá máa ní ìsinmi lẹ́yìn ikú. One, iṣẹ́ èèyàn nínú ayé yìí. Iṣẹ́ èèyàn nínú ayé yìí. Your work in this life. Iṣẹ́ rẹ nínú ayé yìí. Revelation 22:12. Revelation 22:12. Ẹ kà láti verse 11. Súnmọ́ bí ọ̀gá wa. Revelation 22:12. Ẹ kà láti verse 11. Ẹ kà láti verse 11. Revelation 22:11. Ẹni tí ń ṣe aláìṣòótọ́. Ẹni tó bá máa ń ṣe aláìṣòótọ́. Kí ó máa ṣe aláìṣòótọ́ ńṣó. Kó máa ṣe aláìṣòótọ́ ńṣó. Àti ẹni tí ń ṣe ẹlẹ́gbin. Ẹni tó bá ń ṣe ẹlẹ́gbin. Kí ó máa ṣe ẹlẹ́gbin ìṣó. Kó máa ṣe ẹlẹ́gbin ìṣó. Àti ẹni tí ń ṣe olódodo. Ẹni tí ń ṣe olódodo. Kí ó máa ṣe olódodo
nṣó. kó máa sọ lóòdò nṣó. Àti ẹni tí ń ṣe mímọ́. ẹni tó bá máa ń ṣe mímọ́. Kí ó máa ṣe mímọ́ nṣó. kó náà máa ṣe mímọ́ nṣó. verse 12. kíyèsí. Èmi ń bọ̀ kánkán. èmi náà ń bọ̀ kánkán. Èrè mi sì ń bẹ pẹ̀lú mi. lẹ́yìn ìgbà tó ń bá kú èmi náà wá ń bọ̀. èrè tèmi náà ń bẹ pẹ̀lú mi. Jésù ló ń sọ̀rọ̀. láti san fólúkúlùkù. Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. according to their work. according to what they have done on earth. téèyàn bá kú ní ayé yìí ohun tó lè mú kéèyàn nísinmi ní ọ̀run one ó ní iṣẹ́ èèyàn your work iṣẹ́ rẹ níwájú Ọlọ́run iṣẹ́ rẹ níwájú Ọlọ́run. orin kan ní a ò bẹ̀ iṣẹ́ rẹ wò a ò bẹ̀ iṣẹ́ rẹ wò kó tó gbàdé ògo a ò bẹ̀ iṣẹ́ rẹ wò a ò bẹ̀ iṣẹ́ rẹ wò kó tó gba adé ògo a ó bẹ̀ iṣẹ́ rẹ wò. mọ̀mọ́ ńgbà tí ayé yìí tí ò sí sinmi ń bẹ̀ because ẹ̀yin náà wo ohun tẹ́ ti ń bá bọ̀ láti kékeré ṣé ọjọ́ ìsinmi wà o wọlé ọkọ o tí wọlé ọkọ kò sí sinmi o tún wọlé ọkọ náà kò sí sinmi. ẹlẹ́mìí máa rò pé náà tí má ti wá ṣe lé ìtàn báyìí tí má ti wá kọ́lé tán báyìí mà wá rest ọ̀gá òsè bẹ̀rẹ̀ ni tí má ti wá ra mọ́tò yẹn báyìí tó kúnbọ mo fẹ́ rà báyìí tó kúnbọ ní mi ra yóòsù tí má ti wá rà báyìí mi wà ní dààmú ọkàn mọ́ ìwọ tó ra tó kúnbọ nǹkan tó kúnbọ náà ló mọ ṣe sí mọ́tò ó lè fún ẹ lálàáfíà díẹ̀ tó bá yá òun náà máa gbèsè ẹ̀ dé díẹ̀díẹ̀ ò ní fẹ́ kó dọ̀tí car wash lẹ́ẹ̀mẹ́wàá ò ní fẹ́ kán dọ̀tí chia wà fẹ́ máa change oil dáadáa every month tòró ò ní fẹ́ gbèsè fún tòkunbọ̀ hallelujah dáadáa hallelujah ó fẹ́ máa ra epo tó ṣe dáadáa sínú ẹ̀ àwọn mọ́tò kan wá tẹ́ pé ó lè repo 10,000 ó lè repo 15,000 bẹ́ẹ̀ látòrí bí 40 50 60,000 ló repo tó rántí kìlọ̀ fún ọ pé mọ́tò yìí epo gbọ́dọ̀ gbẹ́nú ẹ̀ o hallelujah kò sí ọjọ́ ìsinmi kò sí ìsinmi tí ó bá wá sí ìsinmi láyé yìí ìsinmi tún gbọ́dọ̀ wà níbi tí èmi àti ẹ̀ ń rì báwo ni ìsinmi ó ṣe wá number one nípa iṣẹ́ rẹ ni n tó bá ṣe láyé dáadáa tó bá ṣe láyé ire tó bá ṣe láyé ìmúnú àwọn èèyàn tó bá ṣe pípé rẹ sí Ọlọ́run ọkàn rẹ sí Ọlọ́run ìwà rẹ sí ọmọlàkejì ìwà rẹ sí Ọlọ́run ìwà rẹ ní òjò Ọlọ́run ìwà rẹ ní àdúgbò ìwà rẹ sí ọmọlàkejì ìwà rẹ sí ẹbí ìwà rẹ sí ará ìwà rẹ sí ojúlùmọ̀ ìwà rẹ sí àbúrò sí ẹ̀gbọ́n ìlú kí ló ń lù ṣèlú pé kò sí n tó kàn mí pa ayé ẹlòmíì èmi nìkan ni mo dá wáyé ṣé kìí ṣe ìlú tó ń lù nìyẹn mọ̀mọ́ ìjẹ́ òun lu ìlú ìfẹ́ are you drumming for love ìjẹ́ o ní passion fún ìfẹ́ ọmọlàkejì ìjẹ́ o ní passion fún ìfẹ́ ẹbí ìfẹ́ ará ìwà rẹ nígbà tó bá fi ayé lẹ̀. Number 2 àwọn tó bá tún ní Jésù ó ní ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yin tí ń ṣiṣẹ́ tádẹrù wọlé lórí àjàgà mi rọrùn ẹrù mi fúyẹ́ ọ̀dọ̀ mi ní ìsinmi wà àwọn tó bá tún ní Kristi lẹ́yìn ayé yìí wọ́n á ní ìsinmi lọ́run kò sí ìsinmi nínú ayé yìí kò sí èmi wà mi ò rí mo wá ìsinmi mi because ojoojúmọ́ lè máa sọ fún rẹ̀ pé so lẹ́yìn kíní báyìí láti lọ báyìí mi wà ní stress àmọ́ ẹ rí i pé everyday ni new idea ó ń wá sórí èèyàn everyday lèèyàn fẹ́ máa tẹ̀síwájú àti dá kíní yẹn mọ́ èèyàn ọmọ èèyàn máa ń fẹ́ ń tẹ̀síwájú people wants to move forward kò sẹ́ni tó fẹ́ dúró sójú kan náà kò sẹ́ni fẹ́ dúró sójú kan náà adé káàmpù ń bì
mo ní ó yá o ẹja máa ṣe káàmpù wa wẹ́rẹ́wẹ́rẹ́ o bóyá àti ẹ̀ lọ́mí ìmọ̀ta lọ ṣe ń Kòròdú ńgbà yẹn tó fọ́ adípa àṣìṣọ́jí láti bẹ̀ a ní branch ń Kòròdú ó di pé n tí mò ń rò ó tuntun pín sọ́nà bíi 4 màá ro ti káàmpù ń bí màá ro ti Ìkòròdú pé branch wa wà ń bẹ̀ àfẹ́ kí bẹ́ẹ̀ náà tẹ̀síwájú ń gbóyà tó lọ ìsọjí Mọ̀dákẹ́kẹ́ àtún ní branch ń bẹ̀ díẹ̀ kẹrẹ̀kẹrẹ̀ nǹkan tí Ọlọ́run dá mọ̀yàn ni pé kéèyàn máa tẹ̀síwájú so kíní àwọn máa pọ̀ sí kò sí ìsinmi fún ẹ̀dá. mo tún wo ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní nǹkan tó pọ̀ they had so many things wọ́n ní nǹkan tó pọ̀ wọ́n ní ilé wọ́n ní dúkìá mi mọ bí wọ́n ṣe I don't know mi mọ bá ṣe ṣe because ẹlòmíì ò lè sùn lóru ó máa tan fóònù mẹ́wẹ̀ẹ̀wá lẹ̀ ni ẹ̀ ló báwo ni kí ló sọ ọjà yẹn kọ́ ó ti dé ẹ̀ ló báwo ni bọ́sẹ̀ owó yẹn ti kó fún wọn ẹ̀ ló kúnlé báwo ni ìwé lẹ́pa lánàá ẹ̀ ló démọ́lá báwo ni ẹ̀ tí wàá lè kó ẹ̀ ló bọ́sẹ̀ a máa pè káàkiri kò sí ìsinmi nínú ayé there is no rest in life ẹ lọ dìyẹn Musa kò sí ìsinmi tí èèyàn ó fi kú sà téèyàn ó fi kú sà ọ̀gá oní family labroad oní family Nàìjíríà ọmọ rẹ̀ díẹ̀ wà labroad ọmọ rẹ̀ díẹ̀ wà Nàìjíríà oní property díẹ̀ labroad oní property díẹ̀ Nàìjíríà àbó tiẹ̀ wà labroad oní nǹkan Nàìjíríà ó ti di pé wàá lọ wàá bọ̀ wàá lọ kò sí sinmi oṣù mẹ́fà ló máa ń travel oṣù mẹ́ta ló máa ń travel oṣù mẹ́rin ní ọdún kọ̀ọ̀kan ni kò sí ìsinmi kí wá ni mò ń sọ ni pé ọjọ́ ìsinmi ẹ̀dá ó di ọjọ́ ikú ẹ wá gbọ́ o bẹ́ẹ̀ yóò bá tó máa sinmi ní lẹ́yìn ikú náà ó depend lórí iṣẹ́ èèyàn nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ rẹ nínú ayé your work mò ń bọ̀ kankan èrè mi ń bẹ pẹ̀lú mi màá san fún yín bí iṣẹ́ yín ẹlòmíì ó ṣe bẹ̀rẹ̀ ìyà lọ́run ni nígbà tó bá kú ẹlòmíì ṣe bẹ̀rẹ̀ ẹ̀sìn ni ó ṣe bẹ̀rẹ̀ ìyà lẹ́yìn ìgbà tó bá kú ni torí pé tó fi ayé ẹ̀ ṣe ìjẹ́ ó dá ká mọ̀ nísinmi láyé ká tún mọ̀ wà nísinmi lọ́run mọ́mì ìjẹ́ ó dá ká mọ̀ nísinmi láyé ká tún wá dọ̀run ká mọ̀ nísinmi ìjọ dáa now iṣẹ́ kan lèmi náà ń ṣe yìí ògùn rẹ̀ lójú mi anything tó bá ti ń ṣe tó bá ti ń mú ògùn wá ó ti diṣẹ́ inú ògùn yín náà ti lẹ́ẹ̀ máa jẹun inú ògùn anything tó bá ti ń ṣe tó bá ti ń mú ògùn wá òun lọ bí iṣẹ́ òun làágùn òun lọ bí okòwò òun làágùn anything tó bá ń ṣe tó bá ti ń mú ògùn wá ó ti diṣẹ́ ó ti diṣẹ́ ìjọdá kéèyàn má ní ìsinmi láyé kéèyàn tún wá dé ọ̀run kó tún má ní ìsinmi ìjọdá kéèyàn jìyà láyé ayé tó kún fún wàhálà ayé ìkún fún stress gan ayé ìkún fún wàhálà gan ayé ìkún fún ìyọnu gan ayé ìkún fún ìfòòró òkún fún ìfòòró kò sí ìsinmi anywhere bó o délé eléyìí you want to leave the house ó ti kọ́lé kan already ó tún yá o ilé yẹn tó ṣe bákan ó tún máa ní láti move láti ilé yẹn bọ́ sí ilé míì ó ti wà ní country kan tẹ́lẹ̀ ńgbà tó lò bí 6 years ó pé country yóò pè mí mọ́ ẹnìkan wálé ṣó rẹ ní last week bàbá tó wá láti Canada bàbá yẹn lò 21 years ní Canada 21 years mi ìrírú Ọlọ́run rí ó lò 21 years láì achieve nǹkankan ó wá sùn lọ́jọ́ kan ó wá jí ní Canada bó ṣe jí ó dẹ̀ mú passport ẹ̀ ó dẹ̀ ń bọ̀ Nàìjíríà nígbà dé airport lójú ẹ̀ tó là nígbà dé airport lójú ẹ̀ lápé yé ibo ni mo wà yìí Naija bó mo ṣe débi ló ń béèrè bí ó ṣe wá lè padà mọ́ òye mi ló wá ìbúre ta ní kò lọ́dọ̀ bó ṣe wá lé lóní òun ti wá wà nílé bó ti ń tọ́dún méjì pé òun fẹ́ padà bó lòun ṣe fẹ́ ṣe mo ní bàbá ọdún mélòó lẹ́ẹ̀ lò ó lóun lò 21 years láì achieve anything láì rí nǹkan mú bọ̀ ó wá bá rẹ̀ Nàìjíríà lórí wọ́n deport ẹ̀ fún rẹ̀ ló mú passport pé mò ń lọlé ayé tí ò ní sinmi ayé wàhálà èmi àtọ́nkù kan sọ̀rọ̀
ó ń dáadé ó ní mo ti lò 9 years ní London. Ó ní London ò pé mi, mo fẹ́ lọ sí Canada. Ẹ bá ń pray sí. Ẹ bá mi pray sí. Ìdí ni pé ẹ wò èèyàn gbé ìlú kan kò sí ìsinmi ńbẹ̀. Ó tún fẹ́ padà síbòmí kò sí ìsinmi. Ọ̀pọ̀ wa tá a kúrò ní Nàìjíríà tá a dọ̀hún. Ìsinmi tó kàn wá fún wa ni pé bóyá ìsinmi ààbò security. Ohun gbogbo bó ṣe ń lọ ńbẹ̀. Iṣẹ́ kò fún wa nísinmi. Iṣẹ́ ò fún wa nísinmi. Ọ̀pọ̀ wa yẹ̀mí náà ti kára mi mọ́ torí mi náà wà lábúrò Dubai. I'm in abroad in Agbala Olúwo street Mọ̀pó Lágbàlá Gabriel ní abroad bẹ́ẹ̀ mọ́ ẹ̀ Agbala Olúwo ní Ìwó road nìbàdàn nínú abroad kò yé wọ ó ti yé Táíwò mo ṣe jókòó yìí I'm in abroad mo wà ní number 4 Mọ̀pó street Olúwo Agbala Ìwó road Ìbàdàn abroad small London big London lawa small London kini I'm in big London in chess in London mo wà ní mo jẹ́ ndarúkọ àdúgbò mo ti sọ area bí tá wà mo jẹ́ ndarúkọ country mo san pa wà la abroad bí tá wà abroad la wà náà wà hallelujah kò sí ìsinmi kò sí màmá yẹn ti jí láago 4 torí pé fẹ́ ṣiṣẹ́ 6 hours aago 12 òru kò rọrùn sùn wọ́n ní mà wá ìtẹ́ sùn ó ní mò ń lọ síbi iṣẹ́ ó dé láti ibi iṣẹ́ morning ó gba ibi iṣẹ́ afternoon lọ ó dé ó gba ibi iṣẹ́ night lọ kò tún sùn ó gba ibi iṣẹ́ night lọ. Tẹ́ bá rí àwọn èèyàn ní abroad tán bá ń fowó ránṣẹ́ wọ́n ṣe wèrè o. If you see them sending money to you, they send you 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 100,000, 150,000, 200,000, 300,000, 400, 500, 1 million, 2 million. Because see you tara abroad will send this you. That is it. Come out in when they love you, they will give it to you anything. Alayema gbéraga àwọn olóore wasa. When they love you, they can send you anything. When they love you, when they might be any anife, they will send you anything. So the man send the words here. Ọ̀gá kìí ṣe pé easy. Ọ̀gá kò rọrùn. Nínú ìfẹ́ ni wọ́n sinmi níbi tán wà. Nínú àìsinmi wọ́n fa owó jáde, wọ́n jù sí wọ. Mo ṣe live tán lọ́sàn yìí. Obìnrin kan pè mí láti UK. Bá mi ra sa, mo rí tẹ́ ń ṣe live cement. Láti ẹ pẹ̀lẹ́, ẹ bá manager, ó dẹ̀ send 400,000. Ìgbà tó wọ́n yẹn wọlé, mo wá jókòó. Kéjé pé mi rírí o, mo rírí o bẹ́ẹ̀ tí mo wá jókòó pé obìnrin lẹ́ni yìí. Mo appreciate àwọn tó ti send owó. Na send 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 100,000, 150. When they wá send 400 yẹn mo ó jọ mí lójú pé ọ̀sán Friday àbí ọ̀sán Thursday pé obìnrin yìí mo wá trace ẹnu ọkàn mi pé kẹ́ẹ̀dẹ̀ máa wo ó lè jẹ́ pé bí iṣẹ́ gan ló wà lọ́wọ́lọ́wọ́ tó ti send owó yẹn ẹ lọ béèrè èló ni wọ́n ń gbà lọ́sẹ̀ ẹ lọ béèrè èló ni wọ́n ń kó jọ lóṣù ẹ lọ béèrè èló lówó yẹn padà jẹ́ lọ́wọ́ wọn lóṣù tán fi ń ríru owó bẹ́ẹ̀ yẹn send so tán bá send owó sí ẹ mọ́mí wa dádì wa kì í ṣeré o inú àìnísinmi wọn ni wọ́n ti mú owó yẹn jáde they picked it from their on what unrest is it unrest yes, sir. or unsettled inú àìnísinmi wọn ní sà kò sí sinmi fẹ́ dà láyé àti ní ọjọ́ wọn ni. ní ọjọ́ wọn ni. àlàáfíà kò sí fún ẹni tí ó ń jáde tàbí fún ẹni tí ń wọlé ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Kò sí àlàáfíà kò sí sinmi kò sí a kàn try láti sinmi ni a kàn try láti sinmi each day
we go out we go out for our daily bread. Every day we go out. Every day, every morning. Ẹlòmíì láàrin oṣù kan, ṣé mo rẹ́ni tó lè rest fóṣù kan? Pé oṣù yìí mi lọ anywhere. Mo fẹ́ sùn kálé. Ọba ń gbọ́ ọmọ tó pè ní BILL. BILL. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? BILL. Bill. Ẹ ti ẹ̀ ń gbádùn Nàìjíríà díẹ̀. Ṣé bí iná ló ti bẹ̀rẹ̀ ní àbí bí omi? Ṣé bí gas, ṣé ibo ló fẹ́, ṣé ibi táàsì ni àbí èwo ló fẹ́ bẹ̀rẹ̀? Wọ́n á san bíìlì bí ṣé wo olè ló ti fẹ́ bẹ̀rẹ̀ ni? O fẹ́ tiẹ̀ gbé bẹ́ẹ̀ lásán, o ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àìnísinmi. Ẹ má bínú pé mo ń mú tàwọn ará òkè òkun jù. Mo kàn ní láti lọ sínú ẹ̀dá ni. Kò sí ìsinmi. Ẹ wá gbọ́ mọ̀mọ́. Number one, ẹni bá rà àánú gbà láyé, tó bá rí àánú Ọlọ́run gbà, ó lè máa ní ìsinmi díẹ̀díẹ̀. Ẹni bá wá ní Jésù, ẹni bá wá ní Jésù, ẹni bá ní Jésù, ẹni bá gba Jésù lólúwa tó lùgbàlà, ìsinmi wà fún. Ẹni bá ní Jésù, ìsinmi kí ló wà fún? Ìsinmi ìfọ̀kànbalẹ̀ nínú ayé yìí pé lẹ́yìn ayé yìí òun sì níbi tó òun lọ. Ìsinmi ìfọ̀kànbalẹ̀ pé lẹ́yìn ayé yìí òun nírètí ọ̀run, òun nírètí ayérayé, òun nírètí ayé ìnípẹ̀kun, ayé tó tún wà lẹ́yìn ayé yìí. Irú ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ pé lẹ́yìn ayé yìí mo níbi tí mò ń lọ. Ó wá tún wá depend lórí iṣẹ́ àti ìwà ẹni yẹn. Torí a ó bẹ iṣẹ́ rẹ wò. Mọ́mì, a ó bẹ iṣẹ́ rẹ wò. A 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 bẹ iṣẹ́ mi wò. Àǹtí, a bẹ iṣẹ́ yín wò. A bẹ iṣẹ́ yín wò. A bẹ iṣẹ́ mi àti ẹ wò. Kí ló ń ṣe níbi tó wà? Ta ló tún forí balẹ̀ ẹ́ fún? Ìwà wo ló kún ọwọ́ ẹ? Ìwà wo ló kún ọwọ́ mi? Kí ni ìṣe tó wà lọ́wọ́ èmi àti ẹ? Ìjẹ́ nínú ayé yìí, ìjọ gbàgbọ́ pé n tó ní láyé kì í ṣe wọ lóní. Do you believe you are not the owner of what you've got in this life? Ìwọ kọ́ ló ní o. Ìwọ kọ́ ló ní o. Ìwọ kọ́ ló ní o. Tó bá jẹ́ pé àwa la ní tá ní láyé, tó jẹ́ pé àwa la ní tá ní láyé, tá bá kú àbá máa gbé lọ. Hadn't been we own everything we are. Àwọn kan tá ní láyé. Hadn't been we are the owner. Hadn't been we owned everything. We would have gone with it. Tá bá ti ń lọ. We would have taken them along. Àbá kó wọn, àbá mú ilé wa ká gbé dání. Mọ́tò wa tá ní àbá gbé dání. Àwa kọ́ la ní. Gbogbo ń tẹ́ ní àṣírí bíbò ni. Àṣírí bíbò lèyẹn ni. Ẹni tó bímọ, ó ti kú ònípò àìgàn, ó ti kú ònípò àgàn nínú ayé. Òun kọ́ ló lọ́mọ o. Òun kọ́ ló lọ́mọ o. Ẹni bímọ kọ́ ló lọ́mọ. Ó ní èmi àti a ní nǹkan kan nínú ayé yìí. We don't have anything. A ní nǹkan kan nínú ayé yìí. Ó yá, Facebook tá ń lò yìí. TikTok, Instagram, Twitter, YouTube, Snapchat, ó yá ẹ máa dárúkọ ẹ, WhatsApp, kíni, Nextchat, èwo náà tún máa ń ṣe gram yìí, Telegram. Nígbà ẹni tó ń lò tiẹ̀ tó kú, mi ìfẹ́ dárúkọ anybody. Nígbà ẹni tó ń lò tó kú, ta ló ń bá lò? Ọjọ́ tó kú náà wọ́n ti ń bẹ̀rẹ̀ sí ní bá lò. Orí péèjì yẹn náà ti kéde pé ẹlẹ́dàá ayé àtọ̀run. Orí fóònù rẹ̀ náà ti kéde. Ọ̀tá àárẹ̀ àkọ́kọ́ ni. Ọ̀tá àárẹ̀ àkọ́kọ́ lélẹ̀ ó ní fóònù yìí. Because ó ní ó kéde pé yẹn kú. Ọ̀tá wa àkọ́kọ́ òun lélẹ̀. Ọ̀tá wa àkọ́kọ́ rẹ̀. Ọ̀rẹ́ wa àkọ́kọ́ lélẹ̀. Ọ̀rẹ́ wa àkọ́kọ́ òun ni. This is our first friend.
ọ̀rẹ́ wa àkọ́kọ́ ẹ̀ ń bá jẹ́ Christian tó bá ti kú òun náà máa gbélé láyà. Ọ̀rẹ́ wa àkọ́kọ́ rè bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa yìí àwọn èèyàn ní táìmù ẹ̀ ọ̀tá wa yìí ni gbogbo wa ní táìmù fún. Ọ̀rẹ́ wa yìí a ní táìmù fún ọ̀tá wa yìí la ní táìmù fún. Mo jọ ń bẹ̀ mi àti ẹ sọ̀rọ̀ ni o ó jọba wa wí ni o ọ̀tá wa yìí la jọ ní táìmù fún ọ̀rẹ́ wa yìí a ní táìmù fún. A rí àánú gbà. Àmín Jésù. Àmín. A ó rí àánú gbà. Àmín Jésù. A ó rí àánú gbà. Àmín Jésù. Èmi àti ẹ ò ní nǹkan kan nú ayé o. We are Ọlọ́run alààyè ń gbọ́ àní nǹkan kan. Gbogbo ohun tá a ní àṣírí bíbò ni. Wọ́n ló ní mọ́tò ó ti bu àṣírí pé o fẹsẹ̀ rìn mọ́ tó fi kú. Whereas ó lè kíní ẹ̀gán lè bàjẹ́ kó tó kú kó padà fẹsẹ̀ rìn. Wọ́n ló ti kọ́lé ògo ni fọ́lọ́run wọ́n lèmi àti ẹ kọ́lé ìyẹn bu àṣírí pé o ìyálé gbé mọ́ tí wàá fi kú ìyẹn bu àṣírí ni ó bu àṣírí iye ọdún tó kù tó máa lò láyé pé 20 years tó kù tó lò láyé yìí o 40 years tó kù tó lò láyé yìí o ò ní gbélé o ń lé ilé rẹ ló gbé àwọn aṣọ tó ní tí wàá tún rà sí ó bu àṣírí pé o ò ní yáṣọ wọ̀ o ò ní rìn òwò títí tí ọdún tó lò láyé tí wàá fi kú. Nítorí a kò mú ohun kan wá sí ayé. A mú nǹkan kan wá sí ayé. Bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ. Bólẹ̀ ń kà. 1 Timothy 6:7 sir. God bless you. Ẹ kà láti verse 6. 1 Timothy 6:6. Ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Nítorí a kò mú ohun kan wá sí ayé. A mú nǹkan wá sí ayé. Bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ. Èmi àti yín ẹ jẹ́ ká ṣiṣẹ́ o ká lówó lọ́wọ́ o. Ẹ jẹ́ ká ṣe dáadáa o. Ẹ jẹ́ ká ṣe dáadáa nú ayé ẹ jẹ́ ká lówó lọ́wọ́ ká ṣiṣẹ́ o. Ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ kó kálukú lówó lọ́wọ́ o. Bẹ́ẹ̀ tí mò ń sọ ni pé gbogbo ẹ̀ ó kàn bu àṣírí ìgbà tá a wà láyé ni. Ó bu àṣírí ìgbà tá a wà láyé ni. Àwa kọ́ la ní. Owó yẹn àwa kọ́ la ní. Ẹni tí ó kú láàárọ̀ ọ̀la tó ní 100 million ní àkáǹtì lẹ́yìn òkú gan wọ́n máa lọ ń jà sí owó ní bank wọ́n máa lọ ń jà sówó bóyá ẹni tí ò fi next of kin lẹ̀ tí ò ṣe kíní kan ni ẹ kàn máa rò lọ́kàn number 1 kíní kan ni kẹ́ ẹ máa rò lọ́kàn ẹ máa rò pé number 1 èmi kọ́ ni mo láyé yìí èmi kọ́ ni mo láyé yìí mi ní ẹ̀kan nú ayé yìí number 2 ẹ máa kà pé kò sí ìsinmi ẹ̀kan nú ayé yìí èmi Adémọ́lá Mamúsàn èmi ò rí this life is full of stress. Àwa la pray kójò rọ̀ òjò rọ̀ nígbà òjò rọ̀ kí lẹ tó sọ ẹ sọ̀rọ̀ àwa la pray pé Olúwa fún wa lójò Lord give us rain Lord give us rain òjò bẹ̀rẹ̀ kí lẹ tó bẹ̀rẹ̀ sí ní sọ. Olúwa òjò yìí ti pọ̀ jù Olúwa rán oòrùn kò sí ìsinmi nínú ayé òjò rọ̀ kò sí ìsinmi aṣọ ò ní gbẹ oúnjẹ máa wù èèyàn ò ní fẹ́ jáde ní òjò oòrùn tún ràn oúnjẹ púpọ̀ ò ní yọ oòrùn á máa tara ìtì máa mú kò sí ìsinmi. Àǹtí wọ́n ló kú òǹlé ọkọ kan bọ́ sí ilé ọkọ kan ṣé o ti wá rí sinmi ń bẹ̀ báyìí wọ́n ló fi ọkùnrin kan lẹ̀ fọkùnrin kan wọ́n ní ìwà àtọkùnrin yẹn wọ́n ní ẹ̀ sí ní good time ìwà àti ẹ̀ ń fẹ́ra ẹ̀ wá sí ní good time ó wá fi ilẹ̀ wá fẹ́ lòmíì ṣé o ti wá rí sinmi lọ́dọ̀ ẹni tó fẹ́ báyìí ó yá má tan rẹ̀ ọ̀dọ̀ Jésù ní sinmi wà. Oya má tanra rẹ mọ́. Stop deceiving yourself. In Christ there is rest. There is peace.
kò sí bó ṣe fẹ́ ṣe ní bùjókòó máa gbọ́ mi ní bùjókòó ó rẹ́rìn mọ́mì ó tún sunkún díẹ̀ ẹ wò ẹ fà wọn tán bá ń tàn wá lẹ̀ tán bá ní no you got to laugh from the beginning of your marriage to the end of your marriage. Bẹ́ẹ̀ni ẹ̀yin náà rẹ́rìn láti gbàtẹ́ ti marry láti over 40 years rẹ́rìn tẹ́ fi jagun come on nínú ìgbéyàwó ẹ̀kún wà ẹ̀rín wà torí kò sí nǹkan kan tó lè perfect láyé kò sí nǹkan kan tó lè dán mọ́rán láyé yìí kò sí nǹkan kan tó lè fún ọ ní joy títí nínú ayé yìí nothing can give you joy everlasting in this life kò sí ni ìwọ náà ti you at least you've tried it pé jẹ́ n tún lọ bí iṣẹ́ ilé yìí o kúrò níbi iṣẹ́ kan bọ́ síbi iṣẹ́ kan o wò pé bẹ́ẹ̀ máa san fine nígbà tó débẹ̀ ibẹ̀ san ju bí tó ti kúrò lọ díẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan sì ń fún ọ níbànújẹ́ again níbi tó tún padà wà. O kúrò ní chọ́ọ̀chì kan bọ́ sí chọ́ọ̀chì kan olóò lọ chọ́ọ̀chì kan mọ́ o bọ́ sí chọ́ọ̀chì kan ṣé o ti wá rí ayọ̀ ayérayé tó ń wá ń bẹ̀ o ti rí ẹ̀rín pátápátá kò síbi tó jò ti rọ̀ mọ́ mi wá it is raining everywhere lójó ti ń rọ̀ màsà everywhere lójó ti ń rọ̀ kàn mọ̀ pé ayé yìí one kì í ṣe tiwa two kò sí ìsinmi ẹ̀kan láyé yìí blend ara ẹ níbi tó bá wà wá ìsinmi fúnra ẹ níbi tó bá wà wá ayọ̀ fúnra rẹ níbi tó bá wà ibùjókòó tó bá wà ibi iṣẹ́ tó bá wà ibi tó bá ti bá rẹ wherever you meet yourself look for peace wá ayọ̀ níbẹ̀ fúnra rẹ o lè kú òǹbì kan bọ́ síbì kan kó wá níbẹ̀ wá láyọ̀ no ibẹ̀ lè san jù bẹ̀ lọ díẹ̀ ìyàtọ̀ lè wà ń bẹ̀ díẹ̀ bẹ̀ look here you can't find that full joy there ọjọ́ kan ó sàárì nǹkan tí ó bá òun jẹ́ ń bẹ̀ ó rí nǹkan tó máa pa ọ́ lẹ́kún ń bẹ̀ so tí wọ́n fẹ́ fi bẹ̀ẹ́ lẹ̀ báyìí ni ó tún fẹ́ lọ bòmí ó tún fẹ́ kú òun bẹ́ẹ̀ ó tún fẹ́ lọ bòmí ó tún fẹ́ kú òní ibùjókòó tó wà ilé ọkọ tó wà ó fẹ́ kú òun bẹ́ẹ̀ ó tún fẹ́ lọ bòmí kí ló mọ̀ tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ó fẹ́ fi bọ̀dà Fẹ́mi sílẹ̀ wá ó máa pray fún bọ̀dà Fẹ́mi ni ó dẹ̀ máa fi ayọ̀ àti àlàáfíà gbàdúrà sọ́lọ́run ó máa fi lóbẹ̀ ó fẹ́ kọ́ ọ̀rọ̀ bọ̀dà Fẹ́mi òun lọ́dọ̀ bọ̀dà Kúnlé àti bọ̀dà Fẹ́mi àti bọ̀dà Kúnlé nǹkan kan náà ni wọ́n àdúrà ló fi máa jagun ibùjókòó kò sí sinmi kò sí sinmi ọ̀dọ̀ Jésù láyọ̀ wà ọ̀dọ̀ Jésù ní ìsinmi wà ọ̀dọ̀ Jésù ní ìfọ̀kànbalẹ̀ wà ọ̀dọ̀ Jésù ní àlàáfíà wà mo dẹ̀ gbàdúrà èmi àti ẹ máa rí àánú gbà. Do me a favour tonight bá ń share fídíò yìí káàkiri bá ń fún ẹnìkan wò bá ń fún àǹtí kan wò pé kì í ṣe kókó kúrò níbì kan bọ́ síbì kan ni ó fún nísinmi o kì í ṣe kó ti ilé ọkọ kan bọ́ sí ilé ọkọ kan ni ó fún nísinmi kì í ṣe kó ti ibi iṣẹ́ kan bọ́ sí ibi iṣẹ́ kan ni ó fún nísinmi ó ń ta aṣọ tẹ́lẹ̀ aṣọ yìí ò fún nísinmi ó fẹ́ máa ta oúnjẹ ẹ gbọ́ ẹni tó kó oúnjẹ tó fẹ́ máa ta oúnjẹ kí ló ṣe bẹ̀rẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ wàhálà ni ó fẹ́ máa ta oúnjẹ sísè ìgbà míì wà tó ní tàtán fúnra ẹ ló padà jẹ́ do me a favour bá ń pín fídíò yìí káàkiri send sọ̀rọ̀ ẹ send sábúrò ẹ pé ẹ gbọ́ ilé ìlàlẹ̀ yìí o wọ́n lọ́dọ̀ Jésù ní sinmi wà ó dọjọ́ ikú kí ìsinmi tó dé ẹ̀yin tá ń pray fún ìmúgbòòrò Olúwa mú mi fẹ́ sí Olúwa mú wa gbòòrò sí bẹ́ẹ̀ ṣe ń gbòòrò sí náà ni kò ní sísinmi sí borí bá ṣe mọ ló ń fọ́ olórí borí bá ṣe mọ ló ń fọ́ olórí ẹnujọ́ mẹ́ta yìí I hardly sleep torí pé nǹkan ń fẹ̀ ẹ́ sí nǹkan ń gbòòrò sí èmi kọ́ ni mò ń ṣe o bí àwọn nǹkan mi wà tó pé wọ́n á ní láti sọ fún mi nǹkan mi wà tó pé ó yẹ kí n tètè jí débẹ̀ ní 7
nǹkan mú àtọ́ ẹ̀kí tètè attend sí àwọn iṣẹ́ kan wà kò ṣe fi rán mọ́ ẹ̀mí wà ẹ̀yin lẹ máa ní láti débẹ̀ bórí bá ṣe mọ́ ló ṣe ń fọ́ olórí bẹ́ẹ̀ bá ṣe ń grow sí bẹ́ẹ̀ ni stress wàhálà yóò ṣe máa pọ̀ tó bẹ́ẹ̀ mọ ilé pé bẹ́ẹ̀ bá rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run wàhálà àdínkù bẹ́ẹ̀ bá rí àánú gbà ìfòrò àdínkù bẹ́ẹ̀ bá wá ní Jésù ó ní ìrètí ìsinmi tìjọba ọ̀run màmá ro ìwà rẹ nú ayé yìí o ro ìwà rẹ nú ayé yìí ro ìṣe rẹ ro ìwà rẹ nínú ayé yìí ro tó ń ṣe nú ayé yìí ṣé kò ní mú ìyà míì wá lọ́run ṣé ìyà ni ó mú wá ní àbí ìsinmi mo gbàdúrà ẹ̀mí Olúwa Jèhófà yóò bá yín gbé. Àmín Jésù. Agbára Kristi kò sinmi lé yín. Àmín Jésù. Májẹ̀mú àjíǹde kó bá yín gbé. Àmín Jésù. Agbára Olúwa kó bá yín rìnrìn àjò. Àmín Jésù. Ẹ ò ní ṣubú. Àmín Jésù. Ẹ ò ní jábọ́. Àmín. Ẹ máa tẹ̀síwájú. Àmín Jésù. Ẹ ó rí àánú gbà. Àmín Jésù. Ẹ ó ṣe rere o. Àmín Jésù. Ẹ ó rí ìrànlọ́wọ́. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Àmín Jésù. Ọ̀tá ò ní yọ̀ yín. Àmín Jésù. Ayé ò ní rí yín mú. Àmín Jésù. Iṣẹ́ yẹn máa bọ́ sí. 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 Àmín Jésù. Kọ́ńtrátì yẹn bọ́ sí. Àmín Jésù. Ò ní wálẹ̀ mọ́. Àmín Jésù. Ẹ ó rí àánú gbà. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Àmín Jésù. Jésù lọ wá. Àmín. 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 Convention wa ti dé o. Next week Friday, Saturday, Sunday. Yóò ní agbára. Kí ni àkórí ẹ̀ túlẹ̀? Ẹ jí ó lọ. So, àjọ máa ṣe ni o, convention wa, ó máa ní agbára gan. Program 9 ọjọ́ mẹ́ta. July 26, 27, 28. Táwọn yẹn bá ti dé ní àárọ̀ Friday, ó di àárọ̀ Monday kan tó máa lọlé. Bá ti lè dé ní àárọ̀ Friday, ó di àárọ̀ Monday. Olùfẹ́, mo retí yín. Ẹ̀yin tó dé afẹ́fẹ́, ẹ wà ń bẹ̀. A jọ ṣe program yẹn tán ni. Ẹ̀yin tẹ́ ń bọ̀, Ìbàdàn lẹ ń bọ̀ o. Ẹgbẹ́dá Ìwòrò nìbàdàn. Ẹgbẹ́dá lẹ ń bọ̀ nìbàdàn. Tẹ́ bá tẹ̀sí dé Ìwòrò rẹ̀ sẹ́pẹ̀ ńlá Agbala Gabriel. Anyway, Ìbàdàn ẹ sẹ́pẹ̀ Agbala Gabriel ń lọ. Agbala Gabriel èmi ń lọ o. Wọ́n máa ju ibẹ̀ fún yín lónìí. Ẹ ní rí dààmú. Kí làwọn kan tá máa ní lọ́dọ̀ àwọn èèyàn wa? Ẹ̀yin tẹ́ bá lè fi ráìsì torí ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn yẹn fi máa wà ní church. Church ni ó dẹ̀ máa gbọ́ jíjẹ àti mímu fún odidi ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ lè fi ráìsì ránṣẹ́, ẹ lè fi gàrí ránṣẹ́, ẹ lè fi ẹ̀wà ránṣẹ́, ẹ lè fi màálù ránṣẹ́, ẹ lè fi òróró ránṣẹ́, epo, àwọn nǹkan jíjẹ. Ẹ ó rí àánú gbà. Ẹ má dàda wa o. Ẹ̀yin tẹ́ ẹ dá sí cement church ẹ ṣe o. Ojú òní tí wọ́n ti ń wọ̀ àánú yóò dìde fún yín. Nọ́mbà tẹ́ ó pè sí 070 54 900 751 070 54 900 751. Ìjì ò ní jà ọ́. Ìjì ò ní borí ẹ. Ilẹ̀kùn àánú ṣí fún yín. Májẹ̀mú àánú fọ̀hún fún yín. Ẹ ò ní wà bákan náà. Ẹ ó tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Jésù Olúwa wa. Àmín. 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 Méje. Hallelujah. Hallelujah.